mo mọ̀ pé kò sí ẹni tó lè jiyàn ọ̀rọ̀ yìí pẹ̀lú mi tó bá yẹ pọ́n ti bẹ̀rẹ̀ program yẹn already pé wọ́n ti already start ẹ̀ ní 10 o'clock tó náà fẹ́ bẹ̀rẹ̀ yẹn ní kíní ìwà lọ ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn kú nínú Stampede yẹn by now gan wọ́n máa ti yẹgi fún wọn gbogbo tó sì ń sọ pé wọ́n fi wọ́n sínú kíní imprisonment kíní kan bóyá ọba ti behead wọn báyìí pẹ̀lú nǹkan tí gọ́fúnà yìí ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́ òrìṣà ni ò ṣe ehun ò ní síkà bórí bá dìbí ìpàdé dọ̀hún o oore ni wọ́n ṣe ehun ò ní síkà o bórí bá dìbí ìpàdé dọ̀hún o. ẹjọ́ nítorí ọlọ́run à ń pè ọ̀rọ̀ yìí ní lówè ó máa láronú báyìí à ń pè ní ọ̀wẹ̀ ó ń láàárọ̀ nínú because kí ni o ó dàbí pé kò yẹ bí anybody mọ́ báyìí o. gọ́fúnà Ṣèyí Mákindé jáde léni tó address the issue ọ̀rọ̀ Stampede tó ṣẹlẹ̀ nìbàdàn yìí ó ní pé the suspects involved in the tragic stampede of children must face trial regardless of their status. àwọn èèyàn ti kọ́mẹ́ǹtì lóríṣiríṣi ẹni tó sọ̀rọ̀ gbá gọ́fúnà lórí ẹni tó pàrọwà ẹni tó bẹ̀bẹ̀ ẹni tó àtúnráwọn kan náà tó tún ní bí gọ́fúnà yẹn ṣe ẹ̀yìn náà wà òkè bọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ̀yin alálùbáríkà ẹ̀yin abiyamọ because now me I'm beginning to be saying it pé every other person tó ń fẹ́ kí Oríyọmí Hamzat pẹ̀lú ex olórí Naomi kan jáde kúrò níbi tán wà yẹn èmi rí i pé bóyá gbogbo alẹ́gbẹ̀ẹ́ kan báyìí àwọn jẹ́ ẹni tí ò ń ṣe abiyamọ ó dàbí pé gọ́fúnà Ṣèyí Mákindé of Ọ̀yọ́ state nìkan ní abiyamọ tó tọ́ báyìí mi rò pé nìkan wà tọ́rọ̀ yóò ká lára àbí tó ní táwọn ọmọ bá lè kú kọ́ kú but I think ó ti ń dàbí ìgbà tí nǹkan kan míì wà attachment nǹkan tẹ́yìn náà bá rí bí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ comment ẹ bá mi subscribe sí Akọ TV ẹ like ẹ dẹ̀ bá mi share program yìí. I think it is going far beyond what we will think of. bí a kì í ka comment àwọn èèyàn bí a bí méjì àbí mẹ́ta kẹ́ mọ̀ bóyá serious tó. ẹnìkan ní stubbornness made Pharaoh perished in the Red Sea. Òkun pupa kọ́ nìyẹn tí mi bá ṣe mistake. Be cautious, please. Power is not limited to any creature but the creator. ẹnìkan ló sọ yẹn. ẹjọ́ ẹlòmíì náà tún sọ pé please Mr. Governor forgive and forget o because they did not kill deliberately. ẹnìkan tẹ̀síwájú ó ní Ṣèyí Mákindé you are sick in the head. ẹ ṣáà rí i pé mo kà láti inú ìwé ni èmi kọ́ ni mo sọ báwọn ẹ dàbọ̀ ẹjọ́ ayé yẹn níbàjẹ́ o kọ́mẹ́ǹtì àwọn èèyàn ni o láti bí níùsì tó jáde ibẹ̀ ni mo ti ń ka kọ́mẹ́ǹtì o. so ó ní Ṣèyí Mákindé you are sick in the head. so dàbò tún kẹ́ni ẹ̀ lára díẹ̀ tí ẹ tún gbé pẹ́ẹ́lí ju tìrú àwa yìí lọ nìyẹn because normal ẹ mọ̀ bí kálukú máa ṣe react náà bákan lọ́lọ́run dá ọ bákan kọ́ lọ́lọ́run dá ọ but at least ẹgbẹ́ mi ṣe ń wo èmi rò pé ẹ kó le tó báyìí upon all the pleading the effort of the elders who have really tried nothing seems to be working out on this matter. ó dà pé bàbá ṣáà tẹ pí náà ni o pé kò sí nǹkan tó jọ ẹnìkan tó ní you became governor with the interest of the people not by your power. Governor Ṣèyí Mákindé ó pè ní pé ibi pé yàn pariwo yàn pé ẹ mọ̀ ó pariwo ẹ̀ ó ní your own is getting too much o. Where there is common law surely there is also an equity. ẹnìkan náà ló tún sọ ẹ̀ náà ẹ̀mọ̀ kálukú kàn ṣáà ń sọ pé because normally I believe this was not what people were expecting from the
from the governor. Though ṣe mọ̀ pé látọjọ́ tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ náà, the first statement tí governor Seyi Makinde kọ́ sọ ni pé ẹ̀ ń sọ fún mi pé torí pé mo rí Yomi Hamzat a lè mọ́ra wa ká ní àjọṣe ká ní good relationship, but the law must take its course. So I am now beginning to be understanding what he was trying to, the information he was trying to convey then. So ẹnìkan tó sọ pé Makinde don dey do too much o, you must respect the stool of the source. Ẹnìkan náà ló tún sọ yẹn. So ẹlòmíì tún sọ pé ẹni tí ẹ̀ fún ó dá wa padà sínú ìtàn Ànábì Yusuf ni. Ó ní King Herod's wife think that she had succeeded by sending Joseph to prison, not knowing that God preserved him for a purpose. Definitely, God preserved ex-Queen Naomi and the other people for a future purpose. Okay, in another way, ẹni náà tún express òun tiẹ̀ tún dá wa padà sínú ìtàn pé lọ́jọ́ kìíní àná náà bí ìyàwó ọba Herod bó ṣe lọ tọ́jú Yusuf sí ẹ̀wọ̀n nìyẹn tó rán lẹ́wọ̀n tí ó mọ̀ pé ó lọ fi pamọ́ nítorí kó lè padà rógòlò lọ́jọ́ iwájú. Ẹ á mọ̀ pé orí Yomi Hamzat náà wọ́n sì lógo, wọ́n dẹ̀ fẹ́ lógo pé èèyàn ò lè máa lógo nù túbú o. Ẹnìkan tiẹ̀ kọ́ síbi bí ó ní pé àbó lọ́wọ́ Ọ̀ọ̀ni Rìsánù ni bàbá wa kábíyèsí Ọ̀jájá tìlú Ifẹ̀. So kíní yẹn ó ṣàrí bákan kò ń sọ̀rọ̀ tó dùn mọ́yàn rárá. Ẹnìkan ní Ọ̀yọ́ state government can't be criminalizing benevolence o. Ẹnìyẹn náà tún express nǹkan tó ń think. So I think what do you think is really happening? Because àbí ó dà pé àwọn ẹbí gómìnà náà wà lára àwọn tó ń lose ọmọ ni. tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ pé tọ̀ ṣé gómìnà wá bójú wẹ̀yìn wò láti náwó sáwọn ẹbí wọn ni tí ó fi dípò àwọn náà wá fẹ́ máa jà fún ráìsì àbí bákan. So ọ̀rọ̀ yẹn ṣe bákan wà láì because these people they have really seen a lot. Wọ́n ti suffer go ó ti dé level kan tó yẹ pé Queen Naomi ẹ̀ ti ẹ̀kọ́ ń jẹ kalẹ̀ kò jẹun mọ́. Nǹkan tí mo project kọ́ ni now, this is not what I propose. What I have been doing for a very long time. Kò ń ṣàwọn ọmọ kéékèèké nìkan gan ló máa ń fún ní goodies. Opó gba àwọn bí ọkọ sá lọ bí àwọn èèyàn bímọ lágbára àti take care ọmọ yẹn àbí láti sanwó. So gbogbo àwọn oríṣiríṣi ìrànlọ́wọ́ bẹ́yẹn ló ti ń ṣe for a very long time. This time around tọ́lẹ̀ ti ṣe láwọn àìmọye ìlú tó yẹ pé no record of Stampede was found. So but Ìbàdàn yìí tọ̀ yàtọ̀ pé Ìbàdàn tóbi náà yẹn pé tó rí bá ṣe tó náà ló ṣe máa ń fọ́ olórí tó. But I think kò yẹ kó máa go through nǹkan tó lágbára tó báyìí. Ikú àwọn ọmọ yẹn káyàn lára níjẹ́ tó dùn yàn gan-an yẹ pé kò sí anybody tó máa gbọ́ sọ̀rọ̀ yẹn. Even ẹni tí kò tiẹ̀ tó believe ayé òun gan ní value gan, no matter how useless you are, hearing the death of 35 children wọ́n kú bẹ́ẹ̀ tragically tó yẹ pé ó gbomi lójú èèyàn gan. But at the same time now, these people, they are not the one that killed them. Wọ́n arrange event ò tí bẹ̀rẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan ọ̀fẹ́ àwọn èèyàn ti rọ́dí wọ́n ti ń ṣe ra wọn báṣabàṣa even before the commencement of the event. So definitely tó bá yẹ pé ọjọ́ ilẹ̀ ti mọ́ lágo 10 tán náà fẹ́ bẹ̀rẹ̀ yẹn gangan ni kíní ìwà ṣẹlẹ̀. So ó mì pé bóyá máa tẹ̀ tí ní ká lọ yẹgi fún wọn by now. Àbí ṣé mo ṣe mistake ni? They were not there when it happened, though they were the one that organized the event. They were the organizers, but tí ìbẹ̀rẹ̀ tó ti ṣẹlẹ̀. So èmi wá ń wò báyìí tó wáyé pé ìgbà tó ń ṣe lọ́wọ́ gangan
kíní ẹ̀ lọ happen ló ẹ̀ wá àwọn ọmọ yẹn lọ, so definitely àti ẹ̀ lè sọ pé they will rot in jail, they might have been beheaded by now. Ọlọ́run àkówá yóò jọba mi subscribe sí àkọsí nǹkan lẹ́yìn náà bá rí sọ̀rọ̀ ẹjọ́ ṣe rò pé bó ṣe yẹ kó rí ni àbí kí lẹ rò pé ó fà á àbí báwo, à ń ṣe Ọọ̀ni ìrìṣà náà sọ̀rọ̀ ṣe ìgbésẹ̀ ní ẹnìkan ní bóyá Ọọ̀ni ìrìṣà gan lọ́wọ́ bí kínní bóyá ó ti ń ṣe bákan bákan pé bóyá torí bí level yẹn ṣe lọ pẹ̀lú ti ex olórí wọn ẹnìkan wá fẹ́ nìyẹn lésì wípé ọba ò lè ever fẹ́ kí ẹni tó bí odidi ọmọ fún kó wá ní kó fẹ́ kínú ẹ̀ dùn kó lọ ṣẹ̀wọ̀n àti 1 àti 2 àti ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Ọlọ́run fún wa ní gáìdì lórí ọ̀rọ̀ yìí. Mo mọ̀ pé àwọn èèyàn ò dákẹ́ àdúrà fáwọn pípù yìí dẹ̀mọ̀ pé ìlérí Ọlọ́run náà ló máa padà ṣẹ ní ìgbẹ̀yìn ọ̀rọ̀. Ẹ ṣé gan, God bless you.